tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ kankan ló dájú. kó lógìnì tó pa odindi àgùntàn aráàlú á mọ̀. ẹ̀yin ìránṣẹ́ ajé o ibikíbi tẹ́ ẹ bá wà ẹ máa gbé ire ajé mi bọ̀ báyìí. kí n máa lálàá ń tẹ̀mí bí kí n máa lálàá pé mò ń gbẹ́rù lójú àlá tó pé at the end of the day tí n bá máa jí láàárọ̀ báyìí máa kọ́ rí pé gbára ló máa rẹ̀ mí. fọ̀nṣẹ́ kan máa ṣiṣẹ́ bí akura ni. ta ló wá pàṣẹ fún ẹ. èmi olúfẹ́ lọ bá dáre iná lẹni kan tó lè pàṣẹ ní gbogbo ilé tí kò sẹ́ni tó lè yí padà. kí ló máa ń ṣe yín náà ṣé ẹ rí pé àsìkò iṣẹ́ la wà yìí ni. ṣé kò ń ṣe pé wèrè lẹ́gì mọ́ yín ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gan ṣé mo jẹ yín lówó ni ṣebí mi ni mo promise yín. kò nílẹ̀ promise wẹ́ẹ̀ fún mi ní owó ṣé ìyẹn ẹ̀dá nítorí sọ́kọ́ according to the rule of law 1999 ṣé fundamental human rights àti don't really enjoy by decision of the state. ẹ ti ya wèrè. tó o bá lò láìkó obìnrin tó jókòó yìí nígbà tí o sọ pé òun fẹ́ máa fẹ́ ọ̀rẹ́ step mother èèyàn ni. tí ó dẹ̀ possible. kò yọ ọrùn èèyàn béèrè nǹkan mi abẹ́ please. kí n bèrè kan mi. àmì yes na. bóyá máa kúkú fún mi ní oúnjẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. ọ̀pọ̀ níbi tí mo ti mọ̀ ẹ́ ọ̀pọ̀ níbi tá a ti pàdé yìí. ìmú ìmúná tó bá ní ká róhùn là ń rí ìmú ìmúná tó bá ní pé ká má róhùn ẹnìkan kì í rí. nǹkan tí wọ́n sọ pé tí bàbá bá ń jẹ́ kí ìfọmọ jẹ yẹn èmi fẹ́ fọmọ tèmi jẹ ǹjẹ́ mo fẹ́ kó bá mi fún jẹ.